Audio Jungle. Alhamdulillah wassalatu wassalam ala rasulillah amma ba'd. Fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúgbò fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wà kúrò dáadáa ilé ìtàwọn sí al-Islam. Àtọ̀ àlékún kẹ́lá tó gẹ̀rẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni tí Ọlọ́run bá sí láwùkọ́ sí dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa. Àbí Allah subhanahu wa ta'ala kó wá sàlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fásíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ láì ní gba ara wa lásìkò. Àwọn ọ̀rọ̀ kan ń já rìnrìn ní bóyá bí ìjẹta sánà. Tó kàn tó yẹ kí n dá sí ó ní wípé àwọn kankan wà tó yẹ kó yé wa. Sẹ́rí tí kìíní yóò bá tí yé wa, ọjọ́ tí nǹkan míì bá ti ń ṣẹlẹ̀, ẹlòmíì ò ní gbọ́ yé, ṣùgbọ́n a fẹ́ kẹ́ mọ́ gbọ́ yé. Ìkan náà wà fún àwa, náà bàbá wa, tó tún jọmọ bàbá wa àgbà, Professor Khidru Muhammad Abdulbaki, àfáà wa ni wọ́n. So kọ́lọ́n kó jọ kó jáde wọn pẹ́ lórí dáadáa. Wọ́n ṣe lecture kan, wọ́n sọ̀rọ̀ ní ọ̀dọ̀ àwọn Sheikh wa Malami Ubandoma the first. Kọ́lọ́n bá wa sí dáadáa fún wọn. Àwọn èèyàn dáadáa làwọn èèyàn. Malami Ubandoma. Èèyàn dáadáa làwọn èèyàn. Ìfẹ́ sọ̀rọ̀ nípa tí wọ́n pọ̀ tọ́rọ̀ wọn kọ́ la fẹ́ sọ. So wọ́n mọ̀ pé tó bá dá àwọn àsìkò kan, àwọn èèyàn padà máa sọ àwọn dáadáa táwọn ń ṣe pàtàkì jùlọ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́. Nínú àwọn tó ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó pọ̀ nílẹ̀ Yorùbá yìí, òun náà wà o. Ṣùgbọ́n kì í ṣe gba àwọn èèyàn ní mọ̀ ṣe parahàn lórí social media táyé ò fi mọ bó ṣe tó nǹkan kan. So ẹja fi ọ̀rọ̀ wọn nǹkan la fẹ́ sọ. Professor Khidru hafizahullah wa ra'ah, wọ́n invite wọn sí ọ̀dọ̀ wọn. Wọ́n dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi. Alákọ̀ọ́kọ́ ni pé wọ́n dákọ̀ ẹnìkankan. Wọ́n dákọ̀ ẹnìkankan ní ọ̀rọ̀ wọn o. Àwọn ọmọ yìí, tá bá sọ àwọn ọmọ yìí, ẹ ti mọ àwọn ọmọ tó jẹ́. Wọ́n sì ń túbọ̀ ta, wọ́n sì ń bú wọn, wọ́n dẹ̀ ń sọ oríṣiríṣi nípa wọn. Ó ṣe ní láàánú gan. Sẹ́wọ̀n, tán bá ṣe ẹ̀dákọ̀ wá nìyẹn, àpàtàwọn ló kù dákọ̀. Wọ́n ń dákọ̀. Kódà ìmí ń dákọ̀ débi wípé tó ń bá wọn ló kọjẹ́ wá sí wá láàánú wípé àwọn tó tún wá ń share àwọn ọ̀rọ̀ táwọn ọmọ yẹn ń sọ, á wò pé a gbọ́ pé àwọn ọmọ yìí kéré, wọn sì tí ìjà lẹ́nu pọ́n sì mú lọ́dọ̀ àwọn òbí wọn. Ẹ̀yin tó ti wá dàgbà díẹ̀. Ṣùgbọ́n ibi tí mo fẹ́ lò ń bẹ̀ lélẹ̀, I need to understand àwọn nǹkan kan. Mo ṣe sọ Professor Khidru dákọ̀ ẹnìkan kan o. Wọ́n dákọ̀ ẹni tẹ́ ò gbé gbogbo yín náà mọ bó Professor Khidru, ẹ mọ bó náà ṣe tó, ẹ sì mọ bó náà ṣe tó nú mọ̀, ẹ mọ bó náà ṣe tó nú ayé gan, ẹ mọ bó náà ṣe tó nú ayé, everybody mọ̀. Interview wọn kan láìpẹ́ tán ṣe pẹ̀lú Al Jazeera. Àbáwọn míì tẹ́yìn náà ti rí ẹrí mọ́ sí mọ́ sọ̀rọ̀, ẹ rí pé ó yàtọ̀ sí ìfẹ́ sọ̀rọ̀ lọ bí bẹ̀rẹ̀ ṣá. Ẹ̀rọ àwọn tàbí ìkan wà tó bá jẹ́ Lárúbáwá, tó bá ní 10 minutes ni, ẹlòmíì pẹ̀lú bóun ṣe mọ́ sọ̀rọ̀ tiẹ̀ tí ó mọ pọ́ọ̀sì tí ó mọ̀ sí. Ó lè sọ 10 minutes yẹn díbi 24 hours torí ẹ̀wọ̀n ò ní invite irú wọn síbẹ̀ tó náà mọ̀ wípé ẹja fi mẹ́lẹ̀ ibẹ̀ ń kọ́là sí ibẹ̀ kọ́là lọ. Òǹkálukú ló ní àáfàá, òǹkálukú ló ní ẹni tó mọ̀ wípé ẹni yìí ẹni alápọ̀nlé lọ́dọ̀ mi, ẹni yìí ẹni yìí ní lọ́dọ̀ mi. Torí ẹ̀ táwọn ọmọ yìí bá bọ́ta tán bá ń pariwo tán ṣe yìí háà, èmi ì bá wọn wí jù, àpọ́nlé òun ni wọ́n ní fẹ́ni tán rò wípé àwọn gbà fún. Ṣùgbọ́n òun mọ problem òun ni wípé kí mi fẹ́ ní same irú àpọ́nlé fẹ́ni tèmi náà gbà fún pólùkọ́ wa ni, ẹni tí mo gbà fún pàáfàá wa ni, kó wá ní wáì tèmi fi ṣe bẹ́ẹ̀. Sẹ́wọ̀n páwọn tí ń dá wàhálà alẹ́ rèé nílẹ̀ Yorùbá. Ẹnì kọ̀ọ̀kan lè bọ́ta yóò sọ̀rọ̀ àwọn àfáà, yóò sọ nǹkan tó bá wù. Táwọn kan bá wá bọ́ta, táwọn náà bá wá ń sọ̀rọ̀ nípa àwọn àfáà tí wọ́n yẹn, ló ṣe rí bẹ́ẹ̀, ọmọ aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n, ọmọ kìíní kan ni wọ́n. Àwọn ọmọ yìí wọ́n ń fẹnu ẹ̀tẹ́ ká àwọn àfáà yìí ní ìsìn. Nobody tí ó sọ̀rọ̀, nobody tí ó jáde, ní sọ nǹkan kan, ẹ jẹ́ kí tá àfáà wọn ó dé kẹ́nìkan kan sọ̀rọ̀. Ìgbàlẹ̀ tó mọ bọ́ta
tẹ́mọ̀ ní ẹja mọ̀ ṣe sùúrù kódà gan Ọlọ́run bá sọ pé ànábì sọ pé ibo lẹ wà lẹ́yìn àáfà àtẹmọ́ sàwọn sí síhun ibo lẹ wà ní ìsìn táwọn ọmọ yìí ń ṣerú nǹkan tá ń ṣe yìí wáì tó ṣe wípé ẹ fẹ́ mọ gbáwọn ṣó mọ̀ wípé bẹ́yìn ṣe ń sàpọ̀nlé fún àáfà yín o làwa náà ń sàpọ̀nlé fún àwọn Professor Khidiru àtàwọn tó rí bí wọn tẹ́yìn ń fẹnu ẹ̀tẹ̀ kan kèédùn èmi o béèyàn bá ń bọ́ àwọn àáfà wa kèédùn kèédùn èmi ìdídẹ́rẹ́ lẹ́yìn àwa ti mọ̀ pé sẹ́tàn gbé lọ́wọ́ yóò yẹ a sì gbọ́dọ̀ rí àwọn kan tán mọ̀ fẹnu ẹ̀tẹ̀ kan wọ́n torí kan lè bá sórí ibùjọ gbọdọ̀ kẹyàmọ̀ káwọn lè bà tán wá jó lórí ire tán tó mọ̀ gbalada mọ́ àwọn ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ so a lè mọ̀ exchange words pẹ̀lú àwọn èèyàn lórí ó bú àáfà wa ó bú ta gbà fún ó bú ta rárá o ṣùgbẹ́ kọ́lá kọ̀yìn téèyàn bá sọ tó rò pé kò rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí tó sọ tí ó rí bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan tẹ́ ẹ mọ́ ṣe rèé tó bá ti wá dìgbà tí ẹni tẹ́yìn náà gbà fún un tó bá wá ṣe kinní kan táwọn èèyàn bá wá jáde sí ìgbà yẹn lẹ́tọ̀ọ́ wá ṣe dáadáa bí ṣe mọ́ bẹ̀rẹ̀ nu ṣé Professor Khidiru sọ́dákọ̀ ẹnìkan kan ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú mi agídí lásán ní fi ń jó mímọ̀ ó lẹ́yìn ṣe rò wípé wọ́n lẹ́lẹ́fọ́ ó ní ṣùgbọ́n ẹ̀fọ́ mi ìṣẹ̀fọ́ àkìtàn ẹjọ́ ta ló bí bó ló ṣe rò pé bóyá ṣé wọ́n ń tẹ̀fọ́ àkìtàn ni wọ́n lẹ́lòmíì agídí ní fi ń jó mímọ̀ láwùjọ wa ẹ̀ ẹlòmíì kò yí òdodo dẹ ní o àwọn èèyàn kan wà tẹ́ pé local champion ni wọ́n o even wẹ́ẹ́ ṣe local champion gan wọ́n kàn dàbí olójú kan ní mọ́ jọba nílùú afọ́jú gbogbo wa náà mọ̀ ọdún náà ẹ tún lè mọ̀mọ̀ tí torí ẹni tí ò bá mọ bí mọ̀ ṣe tó kò lè understand irú ọ̀rọ̀ tí mi ń sọ yìí àwa mọ bó ní mọ̀ ṣe tó láfi mọ̀ sọ pé àti ìṣe kí ni o amọ̀ríra wa ń rí pa àti ìbẹ̀rẹ̀ kí o kì í bọ̀ kì í sí lọ́dọ̀ ru yín o àfa làwa jẹ́ fún ru yín kì í sí lọ́dọ̀ ru yín ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfa bí ká mọ̀ sọ̀rọ̀ àwọn Professor Aláró àwọn Professor Khidiru àti ètí ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn láwọn kan náà tó ń fẹ́ náà ẹ̀tẹ́ kan Professor Aláró náà mo rí gbogbo ẹ̀ náà mọ́ sẹ́ǹdì sí mi èmi náà sì mọ́ rí míì fúnra mi wọn láwọn kan tí ń bú wọn ǹgò ní ìdì ní tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé sẹ́ra wọn tẹ́ ẹ mọ́ ṣeun ìjọ tán bá ṣerú rẹ̀ fún yín ìjọ lẹ́wàá mọ́ pariwo kò wá nítumọ̀ bíi àwọn àgbàlagbà nù yín àwọn tán mọ́ wá sí sọ yẹ kán sọ̀rọ̀ báwọn sọ yẹ kán ṣe kinní kan báwọn ṣé òun pàwọ́ sí ẹ̀ tún lo ádàbù ẹ̀yìn èsì ẹ̀ lo ádàbù àwọn tún lo ádàbù àwọn tó ṣe wọ́n dá bó lẹ́sẹ̀ mọ̀ pé bóyá àáfàá yín kan náà ń bá wí sálágídí làáfàá yín ni ságídí làáfàá tí yín fi ń jẹ́ onímọ̀ láwùjọ ni sáàfàá yín lẹ́yìn tó ṣe pé tó bá dáhùn àyè kan wọ́n ní sáàfàá yín ni sókò àáfàá láìlà kí ló dé tó fi dùn yín gangan kí ló dé tó fi dùn yín tó wá jẹ́ pé ilẹ̀ bá rò pọ̀ ń bá wí ẹ̀yin náà change ìwé yín ẹ̀wọ̀ ẹ̀dúró náà ẹjá wò kankan lẹ̀ Yorùbá ẹ̀ gbà tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo sọ̀rọ̀ Málàmí Ubandoma wọ́n láwọn ọmọlé kéwú tó pọ̀ wọ́n ló sì sàwọn ọmọlé kéwú ẹsẹ̀ ọkàn wọ́n ẹsẹ̀ méjì thousands làwọn ọmọlé kéwú wọn wáì tí èsìrò àwọn nǹkan báyìí lọ́dọ̀ ọmọlé kéwú tiwọn àwọn ilé kéwú oríṣiríṣi náà ń bẹ wáì tí èsì àfi ọ̀dọ́ ẹ̀yin náà ní lóòkè ṣe gbogbo àwọn ẹ̀yin náà o ṣùgbọ́n ẹ change ẹ wo àfi bí ìwà mùnáfíkì yahsabuna kulla sayhatin alayhim yahsabuna madha yahsabuna kulla sayhatin alayhim gbogbo nǹkan báyìí wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ wa náà tó ń sọ o àwa náà tó ń bá wí o nígbà tẹ́yìn náà mọ̀ wípé ẹ̀yin lẹ mọ́ wu àwọn mo kàn sáré fẹ́ sọ fún yín ni pé àwọn tẹ́ ń ṣe yìí sọ pé díẹ̀ kan lẹ tẹ́sítì láàrin tí ò ti pọ̀sẹ̀ kan tí gbogbo yín ti tú jáde bíi kinní kan ní òjò bí ọ̀pọ̀lọ́ ní òjò díẹ̀ ni o ẹ mọ̀ wo àwọn ìwà yìí ṣùgbọ́n ò mọ̀ pé àwọn Professor Khidiru àwọn àáfàá oríṣiríṣi tán jẹ́ àwọn àáfàá tó ń promote ẹ̀sìn tẹ́pẹ́sìn làwọn fẹ́ ṣe wọ́n kì í kọ́ àwọn tí bá ń tẹ̀lé wọn àbáwọn tó bá wà pẹ̀lú wọn kí wọ́n yasa irú àwọn àṣìbò sí wàwá yìí táwọn àáfàá tí wá bá ṣe àṣìṣe á fi ẹ̀kọ́ láti sọ fún wọn tẹ́yìn bá ráwọn àáfàá yẹn tán bá ṣàṣìṣe
ẹ fi ìjọmọ̀ ta àti wá rándanrandan lẹ́ẹ̀mọ fi. Lánàá mo post nǹkan kan wípé Sheikh Imran Eleha is a movement. Ẹnìkan wá ní mo ti ń gbìyànjú láti change topic kúrò lórí ọ̀rọ̀ tá à ń sọ ìjọba ló sì jọra wọn. ẹnìkan ní mo ti sá, ẹnìkan ní ẹ̀rí pé yọ̀ mẹ́ta yẹn ti dákẹ́ báyìí pẹ̀lú ìsọ̀rọ̀ mọ́. Ṣé ìwọ náà wo nǹkan nígbà tí n bá rí pé ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí ìyìn tètè mọ̀ pé ẹni tí mò ń bá sọ̀rọ̀ wèrè ni. Létà wọn sáré rí pé wèrè ni ìwà ní dákẹ́kọ̀ọ́ ọmọ bá wèrè fa wèrè láyéláyé o. Mo bá yàn sọ̀rọ̀ ní ìsìn báyìí mi ò tètè mọ̀ ọ̀hún pé èyí á máa béèrè ọ̀nà lọ́wọ́ wèrè nígbà mi ò ní mọ̀ pé wèrè ni ó ti fagbóyó. Àbúrò ní ẹjọ́ ẹjú òbí kan fún mi ó ti rojọ́ lọ ẹ mọ́ bínú ó tún á máa béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ bí pé tó sẹ́ ní pé ò ní sọ̀rọ̀ mọ́ bá hàn. Téèyàn bá ti báyàn sọ̀rọ̀ tá bá ti rí pé èèyàn wulẹ̀ fẹ́ gbòdodo kíláàsì á fi yín lẹ̀ ó ti tán bá. Ẹni tó bá sì jà lápọ̀nlé nínú yín á pọ̀nlé bíró àwọn Sheikh Onímọ̀jẹ̀sìn. Èyí tó bá sì jà lábùkù nù yà ní kan lábùkù bá á fi ilẹ̀ torí àwọ̀ èsẹ́ni kí ni ó àìsẹ́ ní àbùkù. So gbogbo àwọn tẹ́ ń ṣe yìí gbogbo ẹ̀ pátá. Àfáà mi Fadilatu Sheikh Abdul-Ali Jabata mọ́ sọ̀rọ̀ kan ó ní kò sẹ́ni tí ò mèébú bu o òdodo dẹni kò sẹ́nìkan láyé tí ò mèébú bu. Ìwọ̀n tó bá sọ pé èmi kò sóńtàn gbẹnu mo lè fi sọ kò sẹ́ni tí ò mèébú bu. Sọ̀rọ̀ kí la kàn ń ṣe àwa ń kóra wa báyìí níjànú ni. Gbogbo ọ̀rọ̀ èmi sán lórí gan o mo mọ̀rọ̀ sọ gan o kíní kan kò sẹ́ni tí ò lè ṣe é. Gbàtẹ́yìn èso di èmi náà mọ̀rọ̀ sọ ṣùgbọ́n kí làwọn ṣe ni pé àwọn òkè kò wọ́ tiẹ̀ ẹja dákẹ́ torí alápọ̀nlé ẹ̀dá ìwà alápọ̀nlé ni yóò mọ̀ ọ́n wù. Táwọn bá ti da akọ̀ yín kí lẹ fẹ́ para yín fún ó ń sọ pé ẹ mọ̀ pọ́rọ̀ tó ń sọ ìwà rẹ̀ ń bẹ lára yín ni. Àbí ìgbà tí wọ́n bá sọ wípé ó ń gbó tí wọ́n ní wáyé tó ń pọ́ngbó kíní kankan kan wọ́n ní sí ìwọ̀n mú gbó ni ẹ̀yìn kí mú gbóná bọ̀bọ̀ tí ń sọ̀rọ̀ ń gbóhùn àjẹ́ wípé tó bá kí mú gbó olóòrè ń gbónù nífi ń dùn ọ́. Ìfẹ́ sọ jù báyìí lọ bó mú kẹfẹ́ kẹ́yọ ọmọ ìgbésẹ̀ ráwọ̀ kẹtẹ́ ẹ mọ́ ṣe o. Àtàwọn tí wọ́n máa ń ṣe wáàsí nínú yín àwọn àfáà kan táwọn ṣe wáàsí yẹn kíní kankan àwọn olówúrú wà yẹn padà wà lọ́ọ̀ òdodo lásán làwọn ó ṣàlàyé ọ̀rọ̀ lásán làwọn ó ṣàlàyé wáàsí wá ya nìyẹn sẹ́yìn ló ya lọ bá sẹ́yìn ẹ̀jẹ̀ ń darúwà yìí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Fún àwa tá a wá fẹ́ ṣe online class wa àǹfààní sí wa special class ni wákàtí mẹ́sàgì mi sọ pé special class òun lo mẹ́sàgì mi fún special bí mo ṣe pé special class òun lo mẹ́sàgì mi fún 09031324112 òun ni Arabiya nìkan là ń kọ́ ń bẹ̀ nahwu àti sarfu ṣùgbọ́n yóò jẹ́ pé yóò ti máa kọ tàbí kó ti máa kà tẹ́lẹ̀. Mo rò pé bákan náà àtàfẹ́ ṣe àwọn classes tó ní ṣe bóyá àwọn ọmọ wa tó ní ṣe pẹ̀lú Qur'ani àbáwa náà ni ká mẹ́sàgì mi lórí same number 09031324112. Ọlọ́run wa yóò dúró ti ẹnìkọ̀ọ̀kan wa o Ọlọ́run bò sì ní dá wa láàmú. A máa gbìyànjú láti máa ṣe dáadáa náà ni láti máa ní ìwà dáadáa kọ́lọ́n kó dúró tẹnìkọ̀ọ̀kan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.